olórí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran yorùbá ni ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè ayọ̀ adébánjọ ó mà ti kan gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lábùkù lóròǹbó lórí bí mákindé ṣe fẹ́ dá sí ìjà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re pàápàá láàrin olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re tẹ́lẹ̀ olóyè reuben fásórántì àti olóyè ayọ̀ adébánjọ. ẹ rántí pé lásìkò tí ètò ìdìbò ọdún yìí ń bọ̀ ní ẹgbẹ́ afẹ́nifẹ́re pín sí méjì nígbà tí olóyè reuben fásórántì tó ti gbé ìjọba afẹ́nifẹ́re sílẹ̀ tó fòǹtẹ̀lù aṣíwájú bọ́lá tinubu fún ipò ààrẹ, ṣùgbọ́n tí olóyè ayọ̀ adébánjọ tí ó jẹ́ olórí ẹgbẹ́ náà báyìí tó jẹ́ pé olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú labour party ìyẹn peter obi ìnà ń ṣàtìlẹ́yìn fún. látìgbà náà ìní olóyè adébánjọ àti fásórántì náà ti máa ń fi ọ̀rọ̀ tó takò ara wọn síta tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tó sì ti fọ́ sí méjì débi pé wọ́n ti lé agbẹnusọ ẹgbẹ́ náà Kọ́mọ́rèdé Jàre Àjàyí wọ́n ti lé kúrò nínú ẹgbẹ́ pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ náà ìyẹn ọ̀gbẹ́ni Kọ́lé Ọmọlólú. nítorí èdè àìyedè yìí ó ní gómìnà mákindé ló máa fi ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re nínú iléèwé gíga University of Ibadan tó wà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn Tuesday, tí mákindé sì sọ lẹ́yìn ìpàdé náà pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti kọ́kọ́ parí ìjà láàrin fásórántì àti olóyè adébánjọ, ṣùgbọ́n lẹ́yìn tí ròyìn jáde níṣe ni olóyè adébánjọ ló máa fìbínú sọ̀rọ̀ sí mákindé tó sì kàn lábùkù. olóhùn kò mọ ìjà tí mákindé fẹ́ parí nínú afẹ́nifẹ́re o, olóhùn àti bàbá fásórántì àwọn kò jàrí, bẹ́ẹ̀ ni kò sí ìjà láàrin ara wọn. oníbẹ̀yìn ò bá tiẹ̀ dá sí ìjà á jẹ́ pé nǹkan téèyàn mọ̀ ń pẹ́ oní mákindé ò mọ nǹkan kan pa ẹgbẹ́ afẹ́nifẹ́re, kò mọ nǹkan kan nípa àwọn, kó má sì dá sí nǹkan tí ó mọ̀, àti pé òun sì dúró lórí pé kò sí ìjà láàrin òun àti olóyè reuben fásórántì tó sì ní kí mákindé kó lọ fi tiẹ̀ sí tiẹ̀ kó má sì dá sí nǹkan tí kò kàn án.